káàárọ̀ ẹ káàsán ẹ kú dédé wòyí o ní gbogbo ibikíbi tẹ́ bá ti ń wò mí. Èmi ọmọ yín náà mo tún dé o. Ọ̀rọ̀ nípa àrùn àjàkálòkò tó ti di tọrọ fọ́nkálé sí gbogbo orílẹ̀-èdè àgbáyé tó sì jẹ́ pé ó ti ń kàn wá náà díẹ̀díẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Nǹkan mẹ́fà kan òun ni àmọ̀ràn tí mo ní fún àwọn èèyàn láti lè fi dènà àrùn yìí kó má máa fọ́n káàkiri. Àkọ́kọ́, ẹ jẹ́ ká fọwọ́ wa dáadáa pẹ̀lú omi àtọ̀ṣẹ. Tá a bá wá rómi àtọ̀ṣẹ, wọ́n ti ṣe èròjà kan, hand sanitizer àwọn olóyìnbó ń pè, ẹ jẹ́ ká fi fọwọ́ wa. Tá a bá fẹ́ ẹlẹ́ẹ̀kejì, tá a bá fẹ́ wúkọ́ tàbí tá a fẹ́ sín, ẹ má kàn jẹ́ ká sín lásán, ẹ jẹ́ ká lo ohun tó lóyìnbó ń pè ní tissue paper ká fi ṣe báyìí, ká sì sín àbí ká wúkọ́ sínú ẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta, tá a bá ti ṣe yẹn tán, tissue paper tá a lò, ẹ jẹ́ ká rí pa aṣọ sínú ilé ilẹ̀ dídọ̀tí. Lẹ́yìn èyí, tá a bá rí tissue paper, a lè lo apá aṣọ wa ká fi ṣe báyìí, ká wúkọ́ tàbí ká sín, ká ṣe ní tá a bá fẹ́ ṣe síbẹ̀. Ẹlẹ́ẹ̀kẹrin, òun lélẹ̀ tí mo ní ká ṣe báyìí. Ẹlẹ́ẹ̀karùn-ún, òun ní pé ká má fi ọwọ́ sí ojú wa àbí imú wa àbí ẹnu wa lẹ́yìn ìgbà tá a bá ti sín tán tàbí tá a ti wúkọ́ tán tá a ti fọwọ́. Ẹ má jẹ́ ká fọwọ́ sí àwọn ẹ̀yà mẹ́ta yìí fún àǹfààní ara wa. Eléyìí tó wá jẹ́ ẹlẹ́ẹ̀kẹfà, òun ní wípé tó jẹ́ olórí wọn. Tẹ́ bá rí ẹnì kankan tí ó ń ṣe bóyá ara rẹ̀ ń gbóná tàbí tí kò lè mí dáadáa, ẹ má jẹ́ ká súnmọ́ irú ẹni bẹ́ẹ̀. Torí èyí, káwa náà má fi lè ní àrùn náà lára. Kò jù báyìí lọ. Ẹ ṣé púpọ̀. Àìsàn ò ní ṣe wá, kò ní ṣe èèyàn fún wa wò. Èdùmàrè á ṣọ́ wa lọ́wọ́ àrùn àjàkálòkò tó ń ṣẹlẹ̀ káàkiri àgbáyé. Ṣùgbọ́n àmì nìkan ò tó o. Àyàfi ká gbé ìgbésẹ̀ bí kò ṣe ní kàn wá tí kò ní kan àwọn èèyàn wa. Ẹ ṣé púpọ̀. Láyọ̀ o.